Ya ẹ̀yin tèmi ojúmọ́ ire fún gbogbo wa ṣàlàfíà ni mo bá yín a kú ọjọ́ mẹ́ta èmi ọmọ yín olólùfẹ́ yín olúayé mọ̀ pé ẹ ti miss mi kó lè bá àdá náà ni kó lè máa dùn kí gbogbo lè máa bá cross sí ni. Mo come across show alájà kan sister mi dáadáa ni wọ́n ọ̀dọ́ agbọ́dọ̀ máa fún wa lápọ̀nlé I don't know her in fact mo fẹ́ lè sọ pé èní ni màá rí picture wọn yẹn bí abẹ́ ẹ̀kejì ṣáá but ìjọ tí wọ́n kọ́ gbọ́ wọn náà wọ́n sọ̀rọ̀ tó make sense ilé tó tún wá sọ lẹ́ni náà ó make sense ó mú láàká ìdání ṣùgbọ́n àwọn kankan wà tó sọ nínú ọ̀rọ̀ yẹn tí wọ́n fi tákù ẹni yẹn tí ò bá èmi lára mu. Island káwọn olórí burúkú bloggers Pasuma kọ́ máa gbé Màláíkà bí Ajégúnlẹ̀ ṣó ti yé yín nígbà tí Saheed Òṣùpá Alhaji Saheed Òṣùpá tó bọ́ sórí stage tó sọ pé any bloggers tó bá bú olórin kankan lórúkọ àwọn wọn làwọn máa jẹ́ kó mọ̀ Màláíkà náà bọ́ sórí stage ó lóun ò fẹ́ wàhálà ní online mọ́ Alhaji Pasuma ẹ̀yin kọrin látijọ́ ẹ̀ sọ́rí ẹ̀ tí kọlu mọ́ ni rí pé ẹ̀yin blog ẹ̀yin náà ṣe sọ fún wọn pé gbogbo ẹ̀yin tẹ̀ ń blog online fún mi o ẹ má bo olórin kankan mọ́ lórúkọ mi ẹ̀ sọ ẹ̀yin lẹ̀ ń rán wọn pé kọ́ máa bú Màláíkà because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ilé yìí tó fẹnu wọ́jọ́ yìí alanu gbàgà a máa sọ̀rọ̀ sí Màláíkà báyẹn bẹ́ẹ̀ ṣe ní fáǹsì tán lè kú fún yín bẹ́ẹ̀ la Màláíkà náà ní fáǹsì tán tí ò lè gbà kan bù ìwọ tí mi ìjọba ó wá ní pé Màláíkà ọlọ́dàlẹ̀ ni jọ̀ọ́ torí ọlọ́ 100% loyalty Màláíkà sí Paso 100% ni àwọn èèyàn kan tún bú wọn online pé tán ọba gbà fún Paso ni àyẹ̀yìn fáǹsì Paso ni máa bá àwọn olórin tó kù ó ní pé Màláíkà ń kọ bàdàbàdà amúdàbí birthday ṣé tó di orin bá tiẹ̀ tó bá pa gborin fún Màláíkà àti Paso ṣé Màláíkà lè forin lé ṣé Paso lè forin lé Màláíkà wọlé ni pé kọ́kọ́ tiẹ̀ dúró pé ó yá Paso dúró báyìí Màláíkà dúró báyìí ó yẹ ẹjọ́ kọrin pọ̀ ṣé ẹ̀mí Paso gbé Paso ò mórin kan tó Màláíkà ṣó yá wèrè ní tí mi ìjọba ayé ẹ̀ fẹ́ bàjẹ́ ni Màláíkà ló lanu gbàgà ló sọ̀rọ̀ sí báyìí ogun fẹ́ pa ẹ́ ni sórí èkuru bá ṣe ń jẹ èkuru kó tán tẹ́yin bloggers ọ̀gá ńlá tẹ́ ń gbọ́nwọ́ ẹ̀ sáwo yẹn ẹ má fi Màláíkà wá followers o ẹ má fi Màláíkà wá views ẹ jẹ́ kó rí yín pé sọ pé bẹ́ẹ̀ nìkan náà lára yín ló lọ sí YouTube nítorí ọ̀rọ̀ Màláíkà tó jẹ́ pé ó máa ń bú Màláíkà ni ó máa ń bú Màláíkà lórí YouTube ẹ̀ ni sọ pé yẹn náà wà lẹ̀ bọ́n tí mi ṣe sọ̀rọ̀ ni pé Màláíkà lòun ò fẹ́ jà ó ní mo ṣe dákẹ́ kò ń ṣe pé kò ń bí mi inú ń bí mi bọ̀ mo kàn gbé sára pé kò sí ẹni téèyàn bá pẹ̀lú lólùfẹ́ èèyàn tó nǹkan tó bá lòun fẹ́ lèèyàn máa bá fẹ́ ni ṣé o fẹ́ ṣòfò ní sí mi ìjọba Alhaji Bọ́lá Àlàbí Pasuma ẹ wọ́n ọ̀nà àwọn tó ń jáde fún yín online o tẹ bá mọ̀ pé yìí kọ́lẹ̀ ràn wọn pé kọ́ máa bú Màláíkà online ẹ tètè sọ lórí stage kẹ́ ẹ kìlọ̀ fún wọn torí pé tó bá ṣẹlẹ̀ tán agbára gbogbo wọn ò ní ká bí kò bó ṣe wà yẹn nuisance ni wọ́n starting ọdẹ ni wọn ò ní finishing tí wàhálà yẹn bá bẹ̀rẹ̀ tán sí ẹ̀mí wọn ò gbé. tí mo go against tèmi rí gẹ́gẹ́ bí irọ́ tó jìnnà sí òótọ́ ọdún ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ náà ọ̀rọ̀ tẹ́ sọ yẹn òótọ́ ni àwọn nǹkan tẹ́ kó ti ṣẹlẹ̀ wà nù ẹ̀ tí ò dẹ̀ tí ì ṣẹlẹ̀ bọ̀ ibi tẹ́ ti digress lọ bí tí ò yẹ kẹ́ digress lọ bí tẹ́ wá mú point yín lọ yẹn irọ́ no go area níbẹ̀ yẹn mà kí ni point tẹ́ sọ ẹni ṣé tí ṣó bá pa Pasuma àti Màláíkà pọ̀ Màláíkà ó máa lé Pasuma léré ọ̀rọ̀ tó tàbùkù Pasuma ni tó dẹ̀ tó tàbùkù Màláíkà fúnra wọn pàápàá torí Màláíkà fúnra wọn lè sọ ń kọ́ ọ̀rọ̀ débi tó máa sọ ń gbẹgbà pé tí ṣó bá pa àti Pasuma pọ̀ àwọn á lé Pasuma léré kò ṣẹlẹ̀ rí kò dẹ̀ ní ṣẹlẹ̀ and mind you tí n bá rí Màláíkà lé nílẹ̀ ní tó mọ̀ tí bá kọ̀ pàdé Màláíkà tó bá dá mi mọ́ o tọ́ba àfà bọ̀bọ̀ máa dọ̀bálẹ̀ àyà mi máa kanlẹ̀ tí máa kí wọn bá mi ẹ̀kújọ́ mẹ́ta ṣiṣẹ́ ń lọ sà máa kí Màláíkà ni any Fuji musician tí wọ́n ti rí I'm going to give them the maximum respect they deserve from somebody like me as a younger person to them mi ò lólódì inú olórin mo ti sọ tipẹ́tipẹ́ tàbá ṣe yẹn tó bá ṣe ń yan mi lódì ẹ̀kan yanra yín lódì ni mi ò worry tèmi ni pé I will always face the fact and reality Màláíkà wọ́n jìnnà sí Pasuma igi mú bó ṣe jìnnà sórí ni Màláíkà jìnnà sí Pasuma o nínú ká ṣe life bàbá ni mo tẹnu mọ́ o bàbá ni Pasuma jẹ́ fún Màláíkà nínú ká ṣe life o ẹ má lọ forí olóńgbò kẹfìwé ti Tiger wọn kò jọra wọn ni o ìwà tó wà nù wọn èrè tó wà lẹ́sẹ̀ wọn ó jura lọ
lóòótọ́ tẹ́ bá wo fújì dáadáa tó bá fújì bọ̀ tipẹ́tipẹ́ á mọ̀ pé ọlọ́run tó fújì yẹn ọlọ́run tó lẹ́sẹẹsẹ ni ilé ni tó mọ̀ ẹ́ Pasuma ṣì wà ń tọ́pọ̀ àǹjọ́nú fújì nìyẹn Màláíkà náà wà ń bẹ́ẹ̀ Alhaji Sulaimon Atawẹ́wẹ́ wọ́n wà ń bẹ́ẹ̀ àwọn náà ń ṣe dáadáa Saheed Òṣùpá wà ń bẹ́ẹ̀ wọ́n ń ṣe dáadáa ẹ bá máa sọ pé ẹnìkan á fi nǹkan kan léèyàn kan kì wá dàbí ti Màláíkà àti Pasuma ẹ wá ń gbé Màláíkà sẹ́gbẹ̀ẹ́ Pasuma gbogbo 35 years ago tí Pasuma ọ̀tì pẹ̀lú life up to today ṣì ń ọ̀tì pẹ̀lú life Màláíkà ò rí life ṣe ní 35 years ago wọ́n ń ṣe life kò trend o àwọn èèyàn ò gbọ́ o ìgbà tó ṣe ń gbọ́ life Màláíkà pé life Màláíkà ó ń rain ó boom dáadáa social media ló gbé wọn o social media ló gbé Màláíkà o ẹ jáde kẹ́ àtáàkì mi ò ní anybody lóhùn o social media ló gbé Alhaji Sulaimon Alao Màláíkà Madiba Kibla One bàbá mi dáadáa social media ló gbé wọn ẹ go back ẹ lọ check dáadáa gbàtí Màláíkà ti bẹ̀rẹ̀ sí ní trend tó ń trend dáadáa lórí pé wọ́n ṣe live social media TikTok Facebook ni àwọn bloggers ló gbé Màláíkà àwa tá a gbé wọn rè tá a pariwo Màláíkà fàyè mi ò ń ṣe ẹni tó antagonize Alao Màláíkà all Fuji musicians they are my favourite all of them but tá bá ti rí fact nílẹ̀ ká sọ fact mi gbọ́dọ̀ sọ pé mo sọ òótọ́ torí òótọ́ a máa dàbí irọ́ lójú ẹlòmíì but fact tá bá ti wá tákù mi màá wá kẹ́rì jáde fún yín so Pasuma àti Màláíkà ó jìnnà síra wọn gan mi ní Pasuma pé ọ̀gá ni Màláíkà wọ́n jẹ́ fún Màláíkà kọ́kọ́ Màláíkà ń ṣe o ṣùgbọ́n Pasuma àti Màláíkà pé Màláíkà máa fi orin lé Pasuma lérè nínú nǹkan ṣe láìfò tó bá ń pàdé 1 million times Màláíkà ò lè rí draw torí Pasuma mọ àyè ní ìké wọ́n máa yí ní padà àwọn ọ̀rọ̀ kan wà tí èmi yóò gbọ́dọ̀ máa sọ tó tí n bá sọ ọ̀rọ̀ mi máa ń lọ fà ọ̀rọ̀ mi dẹ̀ máa ń dùn àwọn èèyàn gan máa ń pì ní wọn gan tí n bá ní kí n máa sọ àbá nǹkan jẹ́ mi dẹ̀ fẹ́ sọ̀rọ̀ tó máa ba nǹkan jẹ́ bọ̀ mo kàn fẹ́ jẹ́ kẹ̀ṣà mi mẹ́tì bẹ́ẹ̀ má máa sọ statement yẹn mọ́ pé Màláíkà máa fi orin lé Pasuma nínú kọ́ ṣe live àbí kọ́ ṣe rẹ́kọ́ọ̀dù kò tí ẹ̀ jọra wọn kò jọra wọn nínú kọ́ ṣe live kéléré ṣe live lórí stage bẹ́ẹ̀ Màláíkà máa wà ní number 4 number 5 láwọn tó ń ṣe live to make sense number 1 àmú K1 the ultimate Wasiu Ayinde a máa mú Pasuma tẹ̀lé nínú kọ́ ṣe live àmú Atawẹ́wẹ́ Sulaimon Akilẹ̀ wọ́n ṣe live gidi a máa mú Sefiu Alao a máa mú Màláíkà a máa mú Currency a mú Saheed Òṣùpá bíi 7 àbí 8 àmú Rẹ̀mí Àlùkò àwọn tó ń ṣe live nìyẹn but àwọn tó wà forefront Màláíkà ò sí inú wọn má jẹ́ kán tọ̀yìn K1 the ultimate Pasuma K1 the ultimate Pasuma Atawẹ́wẹ́ Sefiu Alao wọ́n ṣe live gidi Rẹ̀mí Àlùkò wọ́n ṣe live wàláì top 5 mi nìyẹn Màláíkà wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe live tó ṣe ń trend dáadáa nínú àwọn ọ̀ká ṣe rẹ́kọ̀dù wọ́n mọ rẹ́kọ̀dù ṣe nínú rẹ́kọ̀dù Màláíkà wà á kọ́ wọ́n máa kọrin ọlọ́gbọ́n that pass message wọ́n á lo àlùjọ ńbẹ̀ wọ́n á ju tùǹgbà ńbẹ̀ ó dẹ̀ ń ṣe dáadáa but ẹ má máa compare Pasuma àti Màláíkà papọ̀ àrífín lágbàá ni ẹ ṣe orúkọ mi ò tí ì padà mi ọmọ yín olólùfẹ́ yín náà ni Olúwafísáyọ̀ Abdulwasiu tí gbogbo yín mọ̀ sí Olúwayé àwọn mí à máa pè mí ní Stardom ẹ ṣé.